Otasansan rédíò and TV. Ta ni Owódùnní Ibrahim Primeboy táwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n kéde gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá? Kí ni Primeboy Owódùnní Ibrahim kí ló ní í ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí táwọn ọlọ́pàá ń ṣe lọ́wọ́? Báwo ni ó kọ Primeboy, báwo ló sì jẹ jáde nínú iṣẹ́ ìwádìí táwọn ọlọ́pàá ń ṣe? Ìyá sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára, màmá Kemi Olunloyo, màmá tó ti sọ̀rọ̀, màmá ti fi ọ́pdéètì tuntun síta. Kí wá ní ọ́pdéètì tí màmá fi síta? Màmá ti fi ọ́pdéètì síta, màmá ti fi ọ́pdéètì tuntun wọ́n ti fi síta nípa ẹni tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n kéde bí ẹni tí wọ́n wá, Ibrahim Owódùnní Primeboy. Kí ni ìyá Kemi Olunloyo sọ nípa ọmọkùnrin yìí Primeboy? Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ tẹ̀lé mi, kẹ́ ẹ gbọ́ mi láti bẹ̀rẹ̀ fídíò yìí títí dé parí. Bá sì mọ ìyànnàná àwọn ọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ikú ìlérí olúwa Ọládìméjì Promise alọ́ba Mohbad. Gẹ́gẹ́ bí ìyá Kemi Olunloyo, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta, ẹ jẹ́ kí n kà fún yín. Ìyá ní breaking updates. Good morning, Nigeria. Information has been sent to me from Primeboy's mother that Mr. Ibrahim Owódùnní, will turn himself to Nigeria Police Force alongside his lawyer. She also said Mohbad and Primeboy grew up together under her watch, and he is ready to cooperate with the investigation. Many of his close friends messaging me say he is going to name everybody because he is not going down alone. Hope this case gets unraveled and solved. Hope this case gets unraveled and solved. Today marks a year Mohbad ìlérí olúwa lọ́ba cried out in a tweet after an assault and was hospitalized, in which I medically intervened. I posted the tweet already. The 1 million naira bounty things brothers are a lot and does not want as some portrayed as some hardcore criminal. Hope he cooperates. The world is watching this case. Thank you for following my work. Gẹ́gẹ́ bí ìyá Kemi Olunloyo, gẹ́gẹ́ bí wọ́n ti fi síta, gbogbo fírìfìtì tí ìyá kọ, ìtumọ̀ rẹ̀ náà ni pé ìyá tó bí Primeboy, ìyẹn Ọládìméjì Ibrahim, màmá Kemi Olunloyo ní ìyá Primeboy ti bá wọn sọ̀rọ̀ wípé àwọn ṣetán láti mú pípé ọmọ àwọn ṣetán, ìyẹn Primeboy, láti yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú agbẹjọ́rò rẹ̀, wípé kìí sọ nìkan ni yóò yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá, wípé òun àti àwọn agbẹjọ́rò rẹ̀ pé iná máa yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá, wípé ọmọ òun sì ṣetán, ìyẹn Primeboy, láti báwọn ọlọ́pàá ṣiṣẹ́ papọ̀, láti ran àwọn ọlọ́pàá lọ́wọ́ àti àwọn ìgbìmọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá gbé kalẹ̀ láti tọpinpin ìṣẹ̀lẹ̀ ikú Mohbad, láti mọ okùnfà ikú Mohbad. Ìyá yìí tẹ̀síwájú, ó ní Primeboy ṣetán láti dárúkọ gbogbo àwọn tí wọ́n lọ́wọ́, àwọn tí wọ́n lè ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ lẹ́nu iṣẹ́ ìwádìí wọn, wípé kìí ṣe Primeboy nìkan ni iléeṣẹ́ ọlọ́pàá ó gbìyànjú láti pè
kì í ṣe Primeboy nìkan ni iléeṣẹ́ ọlọ́pàá ó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wípé wọ́n pọ̀. Ó wá ní Primeboy ṣetán o láti dárúkọ gbogbo àwọn tí iléeṣẹ́ ọlọ́pàá ó fìwé pè fún ìtọpinpin àti ìwádìí ọ̀rìnkìnní ní ìwádìí tó jinlẹ̀ lórí ikú ìlérí olúwa alọ́ba Mohbad. Léyìí tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kú Promise Ọládìméjì ìlérí olúwa Mohbad tó túmọ̀ sí wípé àwọn tí iléeṣẹ́ ọlọ́pàá máa invite wọ́n pọ̀ jaburata. Ṣe rí i pé ọ̀rọ̀ yìí ti wá ń kọ́ra wọn, ó ti ń lọ́jú, ó ti ń kọ́ra wọn. Ó túmọ̀ sí wípé bọ́rọ̀ ṣe ń lọ yìí a ní láti farabalẹ̀, a ní láti fún iléeṣẹ́ ọlọ́pàá ní ààyè láti fi ṣiṣẹ́ wọn dáadáa. Ó lágbára o. Ẹ wò ó, tá a bá tún ti gbọ́ tuntun, tá a bá tún ti rí tuntun, a tún padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí. Torí pé àníjẹ́ tí yín ó dì lórí ìṣẹ̀lẹ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ̀yin sáà subscribe sórí ìkànnì yìí, kẹ́ẹ̀dẹ̀ tan notification bell ní aago rán mi létí, kẹ́ẹ̀lì láǹfààní láti máa rí wa, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú fídíò tuntun, ètò tuntun wá fún yín lórí ìkànnì wa. Àpadà bọ̀.